sówó lọ́wọ́ mi tí mo wà báyìí ẹ̀wọ̀n kan ní mo ṣe ẹ̀sà mo ń gbọ́ yín mo wá lọ gbọ́ ògógóró yó ọlọ́ngbọ́ wọ́n á wò ó kí ni mo fẹ́ ṣe wọ́n lọ gbọ́ ògógóró yó báyìí. àṣé lóòótọ́ ni pé mẹ́wàá ń ṣẹlẹ̀ lókè èèpẹ̀ ṣé kò mọ yà yín lẹ́nu wípé ohun tẹ́ ẹ gbọ́hun ohun ìránṣẹ́ Ọlọ́run kan nì tó ń sọ wípé òun ti mu ògógóró yó kí ló lè fa sábàbí ẹ̀ tí pásítọ̀ ó sì pé òun ti mu ògógóró yó bóun ṣe wà yìí kí ló fà á tí pásítọ̀ yìí fi lóun ti sá lọ ibi tóun wà ní inú igbó lòun wà òun sì ti mu ògógóró yó ẹ̀sùn ni wọ́n fi kan pásítọ̀ wípé ó tún gba owó lọ́wọ́ àwọn kan lọ́nà tí ò tọ́ tó sì sá lọ ẹ gbọ́ ìṣẹ̀lẹ̀ yìí bó ṣe ṣẹlẹ̀ ọ̀nà wo ló gbé gbà ọwọ́ àwọn èèyàn mélòó ló ti gbowó níbo ló wà níbo ló sá lọ níbo láya rẹ̀ wà kí ló dé tó fi mọ tí yó mo fẹ́ kájọ fẹ́ lè kọ́gbọ́n o pàápàá jùlọ àwa tá a mọ̀ ń gbára lé àwọn ènìyàn bóyá à ń gbára lé pásítọ̀ torí pé ó ti jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ẹ sì pín ẹ jẹ́ kí gbogbo ènìyàn mọ̀. kí ló kọ yín sà. orúkọ mi ni Farotimi Kẹ́hìndé. Farotimi Kẹ́hìndé ṣé kò ṣe pásítọ̀ ní. evangelist. ṣé mọ àǹtí tó wà lẹ́yìn ẹ̀ rí. bẹ́ẹ̀ni sà. báwo wọ́n ṣe jẹ́ sí yín sà. nọ́ọ̀sì mi ni wọ́n lọ sí. tí wọ́n ń tọ́jú yín. bẹ́ẹ̀ni. ok mo ń gbọ́ yín sà. pásítọ̀ Fẹ́mi mi mọ́ wọ́n ṣe connect mo ti rí pé wọ́n treat pásítọ̀ Fẹ́mi rí. ibi tí mo mọ̀ mọ́ ń pa ènìyàn later on mo ṣe wá gbọ́ pé pásítọ̀ Fẹ́mi gbowó lọ́wọ́ wọn of which ìgbà tèmi àti pásítọ̀ Fẹ́mi jọ wà mọ́mísí mi introduce àwọn àǹtí mi méjì kan sí wọn tó yẹ pé similar thing tó ṣẹlẹ̀ sí nọ́ọ̀sì náà ló ṣẹlẹ̀ sí wọn wọ́n gba 900,000 lọ́wọ́ ọmọ àǹtí mi kan ẹlẹ́ẹ̀kejì wọ́n gba 1.6 million naira lọ́wọ́ ẹ̀ wọ́n fẹ́ ṣe travelling fún ọmọ ẹ̀ so ìgbà tèmi máa gbọ́ sí issue yẹn mo wà ní school mo wà ní seminary school gbogbo time tí yẹn ṣẹlẹ̀ ìgbà tèmi máa dé mo wá pè wọ́n pé ẹ̀sà mi àti níjọ máa ń wà 247 ti ẹ̀ brief orí ọ̀rọ̀ ilé tí mi rí pé àǹtí mi máa fẹ́ ṣe nǹkan báyìí ẹ̀dẹ̀ tí wà into business tó yẹ pé ẹ ti gbárù owó tó tó yẹn lọ́wọ́ wọn ẹ wá sọ fún àǹtí mi pé kọ́ máa sọ fún mi o pé torí family lè blọ́ọ̀kù irú àwọn orí yẹn pé tí wọ́n bá sọ fún family wọn lè discourage wọn kán blọ́ọ̀kù irú àwọn orí yẹn wọ́n ní òkè pé kí n má bínú pé kinní kan instantly mo dẹ̀ gbé fóònù mi ìyàwó wọn mo pè ìyàwó wọn náà ọjọ́ yẹn bọ́ sí ọjọ́ Sunday mo pè ìyàwó wọn jáde nínú church mo pè àwọn náà mo wá pe sister mi yẹn mo wá fi fóònù sí speaker mo ní ẹ máa gbọ́ nǹkan tí mọ́mì yín sọ àwọn ò believe pé bóyá mi mọ̀ ń pa owó yẹn pé bóyá àjọ ń ṣe irú iṣẹ́ yẹn ni but family mi trust mi pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò lè ṣẹlẹ̀ lóòótọ́ mo jẹ́ ọmọ líle den kó tó di pé iṣẹ́ Ọlọ́run wọ̀ but wọ́n mọ̀ pé anything ó lè ọ́ magomago kò sínú ọ̀rọ̀ mi rí ẹ ṣàṣẹ gbọ́ nǹkan tí mọ́mí sọ fún mi sìn wọ́n ṣàbẹ̀ mí wọ́n ṣe gbogbo ẹ̀jọ́ yẹn pé kí n má bínú kí n má ṣe kinní kan pé àwọn kọ́ ni pé ẹni báyìí ni pé wọ́n léèyàn kan táwọn náà tó ń bá wọn ṣiṣẹ́ yẹn wọ́n á ní okay if that should be the case máa mẹ́ni yẹn a close church join a close ìrọ̀lẹ́ mo wá lọ bá wọn lé pé sà ibi tí kéèsì dé sìn tí mi ṣe gbọ́ tẹ́lẹ̀ mi ti gbọ́ sìn mo dẹ̀ máa gùn lórí kéèsì ẹ ṣáà mọ̀ mí pé mi ní take it easy pẹ̀lú yín wọ́n ṣe wá fún mi nọ́mbà ẹnìkan pé ẹni ló wà in charge kéèsì yẹn bóun ló ń ṣe travelling agency or whatever wọ́n fún mi nọ́mbà ẹni yẹn mo pé ẹni yẹn ìyẹn dínà yẹn wọ́n pé owó tó ń gbà ojú 200,000 naira lọ o pé àǹtí mi ló dẹ̀ fún òun lówó yẹn wọ́n tún dáṣì òun gan ní 20,000 naira of which mo dẹ̀ pé àǹtí mi lóòótọ́ wọ́n confirm ẹ̀ pé òótọ́ ni ok bó wá ní ìyókù owó wọlé sí tó wọlé sí Pastor Fẹ́mi dẹ̀rẹ̀ sí ní yí mi kò pé 1 month mi ì rí wọn mọ́ èmi ti lọ school mo ti lọ seminary school ní gbogbo time yẹn mi ì rí wọn mọ́ ìyàwó àtàwọn ọmọ wọn ló wà lọ́sí so tèmi ṣe wá dé láti school mo ń béèrè ọ̀dádì nǹkan wọn lára dádì ìyá pọ́n lọ bì kan ṣe kinní kan lọ sórí òkè kan ṣe kinní kan till now mi ò rí wọn láti gbà yẹn but mò ń pè wọ́n nọ́mbà tí wọ́n ń lọ mo wá pe nọ́mbà ìyàwó wọn ìyẹn náà wá ń lò till yesterday àná mo sì pè wọ́n but I was able to record our conversation that yesterday night tí mo sọ fún wọn pé ọmọ ní ká wá lọ́mọ ẹ̀dẹ́ ma pé ọ̀rọ̀ owó tẹ́ gbà káàkiri of which ìgbà tẹ́mi dó sí àwọn èèyàn tó ń bù mí so pé ẹ̀wọ̀n mọ̀ mí mọ́ Pastor Fẹ́mi
torí mi jẹ́ bí evangelist in church then èmi mo dẹ̀ interpret wọ́n dẹ̀ mọ̀ wá papọ̀ gbogbo àwọn èèyàn kan wọ́n ń pè mí pé Pastor Fẹ́mi gbowó lọ́wọ́ wọn Pastor Fẹ́mi gbowó lọ́wọ́ wọn àwọn èèyàn tó pè mí lórí ìdúró lọ́jọ́ yẹn mo yẹ kúrò lọ́dọ̀ àwọn lọ́jọ́ yẹn lọ́hùn àwọn tó pè mí bí àwọn oríṣi èèyàn bíi 3 ló sì pè mí the same place náà bá mi the same thing náà dẹ̀ ṣe ń raise as allegation against Pastor Fẹ́mi gbowó lọ́wọ́ wọn gbowó lọ́wọ́ wọn pé èmi nìkan ní máa mọ ibi tí Pastor Fẹ́mi wà àwọn èèyàn ò believe tí máa sọ fún wọn pé mi ì mọ ibi tí Pastor Fẹ́mi wà till now but mò ń pè wọ́n at times wọ́n máa gbé ìgbà mi wọ́n ní gbé but wọ́n gbé lánàá èmi sọ fún wọn pé wọ́n mà ní ká wá lọ́mọ ẹ̀dẹ́ ma pé kéèsì ti débẹ̀ yẹn o wọ́n ní kí n má wọrí nípa kí n gbàgbé nípa ọmọ ẹ̀dẹ́ mà pé kò sí ọkọ̀ pé owó ni kíní kan pé ibi táwọn wà gan-an sì ń pé inú igbó ni ó kì í ẹjú wo ibi tẹ́ wà fún mi kí n tiẹ̀ wá bá yín tẹ́ bá lè wá bá mi torí èmi ti ń try kí n track wọn last 7 months pé kí n tiẹ̀ kí n fọ mọ́ mú wọn pé kí n rí mọ́ kí n mọ ibi tán wà pé báwo la ṣe fẹ́ ṣe owó àwọn èèyàn tẹ́ ti gbà báyìí torí sísítà mi owó pension ló fẹ́ fi ṣe travelling fọmọ ẹ̀ pé kọ́mọ yẹn lọ owó pension yẹn ló kó fún wọn. Pastor Fẹ́mi kí ni wọ́n ń jẹ́. Pastor Fẹ́mi Àkànbí. ọmọ ìlú wo ni wọ́n. ọmọ Ìṣàpá ni wọ́n. Ìṣàpá nílùú wo. Kwara State. báwo lẹ ṣe mọ̀ pé ọmọ Ìṣàpá ni wọ́n. nǹkan tó máa ń sọ fún mi ìyàwó wọn dẹ̀ máa ń sọ often. ọmọ ìlú wo ni ìyàwó wọn. ọmọ Kwara State ló náà. kí ló kọ ìyàwó wọn. Ṣèyí kí ni. mi mọ full name ìyàwó wọn. ṣé ìyàwó kan yẹn ni wọ́n ní. bẹ́ẹ̀ni sá. kí ló kọ chọ́ọ̀chì wọn. Bethel Covenant Church. níbo ló wà. àbí chọ́ọ̀chì yín bó kí ló kọ chọ́ọ̀chì yín. mi ò sí London àwọn ọmọ mi kò dẹ̀ ń ṣe chọ́ọ̀chì mi torí mi bá wọn bẹ̀ ni. ẹ lò tọdún mélòó London wọn. ká ní 11 months. lẹ lò London wọn. bẹ́ẹ̀ tí mo ṣe fi wọ́n lẹ̀ mi ti law school tèmi. kí ló kọ chọ́ọ̀chì yín wọ̀n yẹn. Bethel Covenant Church. ó ti tọdún mélòó tí chọ́ọ̀chì yẹn ti wà. mo bá ń bẹ̀ ni mi mọ foundation of the church. ṣé ẹ̀yin kan já síbẹ̀ mọ́mísí mi ló mú mi lọ́bẹ̀. mọ ìtàn bíi tẹ́ dédé wọ̀ lọ. mọ́mísí mi ló mú mi lọ́bẹ̀ pé gbà tí máa yẹn dé o pé ẹ mọ̀ bó ṣe pretend wọlé èmi fúnra mi gan nǹkan tó yẹ kí n fall into that trap nìyẹn pé bọ́n ṣe máa ń ṣe ẹ̀ lè believe pé nǹkan báyìí wà lọ́wọ́ wọn bọ́n ṣe máa bá yín sọ̀rọ̀ bọ́n ṣe máa ṣe pẹ̀lú yín ẹ̀ lè believe wọ́n lè ṣerú nǹkan báyìí láíláíláíláí. àwọn wo lẹ mọ̀ mọ́ wọn. ẹni tí mo mọ̀ mọ́ wọn ìgbà tó ní issue kan ní Kwara State mo tẹ̀lé wọn lọ. irú issue o. issue ọ̀rọ̀ olówó báyìí náà ni ibẹ̀ yẹn mo ti withdraw. èlò. then 1.9 ni máa yẹn pé. kí náà jọ fà mẹ́ẹ̀. máa yẹn ló gba owó yẹn lọ́wọ́ ìyàwó òun ìgbà tí mi máa béèrè lọ́wọ́ Pastor Fẹ́mi wọ́n arrest wọn ni so èmi mo wá lọ sí station pé kí ló ṣẹlẹ̀ wọ́n pè mí pé kí wọ́n bá wọn bẹ́ẹ̀ mo wá lọ bá wọn. àgọ́ ọlọ́pàá ti lò wò. ti Ẹ̀gùsì police station. ní Kwara State. ok mo gbọ́ yín. so mo wá tẹ̀lé wọn lọ́bẹ̀ yẹn máa under pastor yẹn náà wà tẹ́lẹ̀ which is Pastor Kabata Kúnlé Kabata lórúkọ pastor yẹn jẹ́ mo ní nọ́mbà wọn bí náà mo máa try kí n béèrè pé kí ló ṣẹlẹ̀ tí ẹ fi máa arrest pastor tó ń ṣiṣẹ́ London yẹn pastor yẹn wá sọ fún mi pé ó fi ok pastor ló arrest pastor. yes sir. ok pé ó fi ọgbọ́n gba owó lọ́wọ́ ìyàwó òun gbàtẹ́ mi máa interview Pastor Fẹ́mi pé irú nǹkan báyìí ṣẹlẹ̀ ẹ wá ń pè mí pé kí n máa bọ̀ wọ́n á sọ fún mi pé àwọn ya owó yẹn lọ́wọ́ woman yẹn ni tèmi tiẹ̀ tún lọ ta property pé mo ta property mi láti fi béèlì wọn tó wọ́n fẹ́ sẹ́ńtẹ́ǹsì wọn gbà yẹn èmi mo ṣe tún bá wọn sáré ṣe gbogbo ẹ̀ pé ok wọn náà ra wọn ò yá pọ́n ní heart problem whatever then mo ṣáà bá wọn gbówó jáde pé kí máa yẹn gba owó náà pé tọ́ bá sì rí so amount wọ́n máa fi wọ́n lẹ̀ èmi kàn tún lọ ta property mi díẹ̀ mo kówó lẹ̀ àtọwọ́ tá a fi ṣe gbogbo àwọn kìnìyàn tán fi jáde ńbẹ̀. ok oṣù mẹ́sàn-án tẹ́ ẹ lò pẹ̀lú wọn yẹn. bẹ́ẹ̀ ni sọ. níbo lẹ ti lò pẹ̀lú wọn. chọ́ọ̀chì yẹn náà ni. níbo ni ṣọ́ọ̀ṣì yẹn wà. ó wà lọ́sì. ṣé ṣọ́ọ̀ṣì yẹn ṣì wà ń bẹ̀ báyìí. àtìgbà tán ti lọ kò sí anybody tó máa take care. mo rò pé ẹ̀yin lẹ̀ ń pásítọ̀ ọbẹ̀. no. àwọn ọmọ ìjọ ń kọ́. mi lè sọ anything pa yẹn sá. ẹ tó mélòó nígbà tẹ́ wà ń bẹ̀. àti wà bí 30 something. nígbà yẹn. bẹ́ẹ̀ni torí àwọn èèyàn máa ń wá láti Dòńbí náà. láti darapọ̀ mọ́ yín. bẹ́ẹ̀ni. ó ti wá tó bí èèyàn mélòó báyìí tẹ́ ti mọ̀ lágbègbè tí wọ́n ti lù ní jìbìtì. woman kan wà nínú Ìdòńbí bóyá àwọn náà máa gbọ́ wa báyìí ìyá Mercy lórúkọ wọn wọ́n ní chemist woman yẹn náà ń pariwo báyìí pé wọ́n ti lù wọ́n jìbìtì ó dà ní pé owó mi mọ aṣọ àmọ́ tó bọ̀ tó owó tiwọn náà tóbi díẹ̀. ó tóbi díẹ̀. bẹ́ẹ̀ ni sá. àwọn wo lẹ tún mọ̀ tán ti lù ní jìbìtì. àwọn èèyàn wà lọ́sí dáadáa. tí wọ́n ti lù ní jìbìtì. bẹ́ẹ̀ ni sá.
iṣẹ́ wo níyàwó wọn ń ṣe? ìyàwó wọn ò ṣiṣẹ́ kankan. bó níyàwó yẹn sọ pé àwọn wà báyìí? ṣé ìyàwó wọn. ìyàwó wọn àwọn fúnra wọn mò ń bá sọ̀rọ̀ wọn ò júwèé ibi tí wọ́n wà fún mi, wọ́n sọ fún mi tó láti sọ̀rọ̀ dáná. ẹ pè wọ́n wò báyìí ẹ àwọn àgbẹ̀. The customer, the number you have dialed is not reachable at the moment. Please try again later. Thank you. mo ní voice record wọn síta náà lè tí màá fẹ́ kẹ́. ẹ play ẹja gbọ́. ẹ wí nípa ọmọ ẹ̀dẹ́ mọ́. àmọ́ ẹ̀ka gbàgbé ẹjọ́ ká ẹ̀yin bá yín sọ̀rọ̀ o ẹni tìrú o oníkẹ́ wà tó nípa ọmọ ẹ̀dẹ́ mọ́ bí màá ṣe sanwó yẹn ni mo rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ mo ti rí mo rí pé èmi pẹ̀lú ní àjọ constant papọ̀ báyìí mo dẹ̀ rí pé ẹ ṣàmọ̀ orí ẹ lóòótọ́. mo ń gbọ́ yín. Pàṣẹ Kàndé. Yes sir. Evangelist Kàndé. Yes sir. You are my person. Yes. And I will never any edit fún mi ní respect o. Ẹ fún mi ní respect o. Ṣé nìkan ní wọ́n sọ fún mi pé ẹ ṣáà fún mi ní respect o díẹ̀. Ẹ máa gbàgbé nípa ti yẹn kò sẹ́ni bọ̀dì tó lè sẹ́ni tó wáyé pé sẹ́ni ẹ̀wú ẹ gbàgbé nípa ti kíná forúkọ wọn yẹn ẹ gbàgbé o èmi gan ibi tí mo wà báyìí ní igbó kan ni mo wà tí mo tẹ̀ rìn tí mo rìn lọ kò yé mi mọ́ ṣé ọ̀rọ̀ sàn ní ìṣe ẹ́ tó bá jẹ́ pé nípa yín ni màá bú kí ẹ̀mí mi máa lọ tó lọ. ó ṣe ẹ máa gbọ́ bí ọmọ ẹ̀fẹ́ kù. gbogbo bó ti burú tó kódà kí n jalè kí n pààyàn bí ọmọ ẹ̀fẹ́ kù. kí mo dẹ̀ bílí tó yọ ọmọ ẹ̀fẹ́ kù. iṣẹ́ tí mo fẹ́ sọ fún yín ni pé mi ì mọ nǹkan tí mo lè sọ fún yín mọ́. Kẹ́rí mo fi ń sọ̀rọ̀ ni pé mo ṣe ní pé kéyìn ni pé mo wà sí èyẹ kí n wò. ẹ mọ̀ pé ọlọ́run dẹ̀ fi kí. ẹ máa gbọ́ náà ṣe bí ẹ mọ̀ ẹ̀dẹ̀ mọ̀ ní kíkà ní. Kẹ́rí pásítọ̀ Kúnlé òun padà wá pè mí o ó padà pè mí o pásítọ̀ Kúnlé padà pè mí o àpadà ṣètò ọ̀rọ̀ wa o. Mo pè é nígbà yẹn bóyá mo mọ̀ bóyá òótọ́ irọ́ ni o mo àgbà ṣẹ́rí èyí rò pé ẹ lè tó mi o ọlọ́run gbọ́ pàtàkì ẹ lè tó mi o nǹkan tí mo kàn fẹ́ sọ fún yín ni pé mo kàn wò ó pé ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ ràn mí lọ́wọ́ tí ò bá ṣe pé ràn lọ́wọ́ gbogbo orúkọ tó ṣẹlẹ̀ yìí kò lè ṣẹlẹ̀ kò sówó lọ́wọ́ mi tí mo wà báyìí ẹ̀mọ̀ kan ní mo ṣe ẹ̀sà mo ń gbọ́ yín. mo wá lọ gbọ́ òróró yó ọlọ́run gbọ́ wọ́n á wò kí ni mo fẹ́ ṣe wọ́n lọ gbọ́ òróró yó báyìí tó tọ̀ ókè o títí gbọ́. ẹ gbàgbé nípa ọmọ ẹ̀dẹ́ mọ̀ mo mọ ẹmọ ẹ̀dẹ́ mọ̀ dáadáa. mo mọ dáadáa ẹ gbàgbé nípa ọmọ ẹ̀dẹ́ mọ̀ ẹ gbàgbé kẹ́rí ọmọ ẹ̀dẹ́ mọ̀ ẹ lè lọ sọ́mọ ẹ̀dẹ́ mọ̀ fún mi ìní ẹ̀yìn tí mo mọ̀ ní. mo ń lọ lọ́la o ẹni. ẹ gbàgbé ẹ̀ ìyá ọmọ ẹ̀dọ́ ẹ wo èèyàn mi ní ẹ lè lọ sọ́mọ ẹ̀dẹ́ mọ̀ fún mi láyé. ìwọ́n méjì tí mo kàn mọ̀ wò ni pé owó ká aṣọ tuntun kíkẹ́ rí owó díẹ̀ ìsàn díẹ̀ nínú owó yẹn. ṣe rí nǹkan tó ṣe fún mo lọ sọmọ ẹdẹ màá báyìí àwọn tó ń lọ náà. wọ́n ní kì í ṣe ẹ̀yẹ ẹgbàgbé nípa anybody. pásítọ̀dé. ọlọ́ọ̀sán. you are my person. Okay. tó bá nẹ́ni tó ń lọ ẹ sọ fún mi. ṣẹ́rí you are my person. mo mọ̀ ìgbà tí mo ṣe wọ́n lọ mú kan ló dẹ̀ mú kan. tán bẹ́ẹ̀ni sà. ṣe rọrọ wọn yẹn
wọ́n ti pé ẹ gbàgbé ń pa wa yẹn ẹ rí i pé wọ́n láwọn ti mọ̀ ògógóró yó ṣe nǹkan àwọn fúnra wọn láwọn ti mọ̀ ògógóró yó so ògógóró yẹn ni ó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn wọ́n ti mọ̀ ògógóró yó gẹ́gẹ́ bí ẹni tẹ́ ẹ súnmọ́ bẹ́ẹ̀ni sà. bó làwọn fámìlì wọn wà. gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún mi ń gbà yẹn o àjọ débẹ̀ o lórí mi ò fi ní time much nílé weekend mostly ni máa ń wà nílé èmi máa ń lọ school gẹ́gẹ́ bí mo ṣe sọ láti bẹ̀rẹ̀. wọ́n ní bàbá wọn wà láwọ̀ àti ìyá wọn. Àwọ̀ bẹ́ẹ̀ni sà. Àwọ̀ Èkìtì bẹ́ẹ̀ni. níbo láwọ̀. mi mọ the actual place. ẹ̀ńdẹ́ bá ṣiṣẹ́ ó yẹ kẹ́ lè mọ̀ wọ́n náà délédélé by style bó tiẹ̀ jẹ́ pé ọ̀gá yín inú iṣẹ́ olúwa ni ẹ lè mọ̀ lè èèyàn ń pọ́n ọ̀gá rẹ̀ lé ṣùgbọ́n by style náà èèyàn gbúdọ̀ mọ ilé mọ̀nà ẹni téèyàn bá ṣiṣẹ́ tó bá jẹ́ pórí èèyàn ló gé lọ báyìí ṣèyàn pẹ́ ẹ̀ lè bọ́ ń bẹ̀. bẹ́ẹ̀ni. sá bẹ́ẹ̀ni sà. eléyìí tó sì wà ńlẹ̀ báyìí ẹ̀yin náà ni wọ́n ń fa kiri báyìí. bẹ́ẹ̀ni. sá. bẹ́ẹ̀ni sà. ẹ jẹ́ kójọ kọ́ gbogbo wa lẹ́kọ̀ọ́ àtẹ̀mí náà àti gbogbo wa àtẹ̀ni tí ó bá gbélé wa àtẹ̀ni tá bàbá dòwò pọ̀ á lọ́kọ ẹlòmíì gbéyàwó sílé báyìí gan kò mọlé mọ̀nà ìyàwó ẹ̀ ẹlòmíì lọ́kọ kò mọlé kò má ná torí ọjọ́ tí wàhálà ó bá ṣẹlẹ̀ kò sẹ́ni tí ò lè yí padà sí yan o kò sẹ́ni tí ò lè yí bírí o torí ọjọ́ wàhálà pásọ láwọn tí mo ògógóró yó ẹ jẹ́ àgbà pé bóyá ògógóró yẹn náà wọ́n mu tí gbogbo orú àwọn kan wọ̀nyí fi ṣẹlẹ̀ ó ti yé yín kì í ṣèjẹ̀bi wọn. bàbá pásítọ̀ Fẹ́mi Àkànbí ẹ káalẹ́ sà ẹ káalẹ́ o ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn yọjú sí wa bá a ṣe jọ ń sọ yìí náà láà ṣe jọ sọ ṣe mọ̀ pé nǹkan ẹ̀gbin ni tí ọ̀rọ̀ bá sì lọ bẹ́ẹ̀ ẹlòmíì ò lè gbàgbọ́ o ṣé ń gbọ́ mi pé ẹjọ́ mọ̀ sí. torí ẹ̀ mo ṣe sáré wá bí káwọn ọmọ Nàìjíríà lè gbọ́ pé. ẹ wá ṣiṣẹ́ kan fún wa ẹ wá lo gbogbo oore ọ̀fẹ́ tọ́lọ́run bá fún yín ẹ jẹ́ àmọ́ ibi tí wọ́n bá wà gẹ́gẹ́ bí ẹni tí ẹ ti bá ṣe rí tí ẹ ti jẹ́ interpreter fún wọn rí bó láti tó bá jẹ́ pé lóòótọ́ àwọn òbí wọn wà láwọ̀ ẹ jẹ́ á lo gbogbo oore ọ̀fẹ́ yẹn láti mọ̀ á fún yín dọ̀sẹ̀ tó ń bọ̀ lọ sọ̀sẹ̀ tó ń bọ̀ tá a bá wá gbọ́ tẹnu yín tá a bá mọ ibi tẹ́ ẹ bá wá ọ̀rọ̀ dé láti wá mọ tá a ṣe lórí ọ̀rọ̀ wọn ṣe gbọ́ ọlọ́run ó kọ́ yín mọ̀ ṣe mo sì mọ̀ pé èsì ayọ̀ lẹ́mú wa bí lọ́sẹ̀ tó ń bọ̀ àwọn gbogbo eléyìí tán sọ pé àwọn fẹ́ bóyá àwọn fẹ́ kú àbáwọn wọn lè kú ẹ̀mí ló ń lò wọ́n lọ́wọ́ ṣe mọ̀ pé téèyàn bá mọ̀ ògógóró gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ẹlòmíì ìgbà tó bá mọ̀ ògógóró tán tẹ́ bá fún ajá lógógóró mu ajá máa sunkún a máa rí àwọn nǹkan míì a máa rí ó ti yé yín báyìí so ẹ̀mí ń lò wọ́n lọ́wọ́ ni ó ti yé yín báyìí so ẹ wo ọlọ́run ó kọ́ yín mọ̀ ṣe gbọ́ ẹ ṣe.